Alhaj Abdulkabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò sọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe #1, Bísí Ológe #1 ni ẹ máa wò wọ́n. From Ilorin, about go on Toby. A fẹ́ bẹ̀rẹ̀ ètò gbogbo. Ẹjọ́ bàbá tó ṣoríire jù lẹ́ni wà mí. Bàbá mi Alhaji Taiwo Nafi Ọlábàmíjì Ọládòṣù bí tán bá wà. Ẹ bá mi gbé Ọlọ́run tóbi fún wọn. Àti Alhaji àti ìyá àdínì àti gbogbo wa pátápátá ẹ jẹ́ ká jíjẹ ọlọ́bọ̀ wọlé. Time is already fast spent, we're not going to waste time. But at the same time, we're going to make sure this event is enjoyable. Ẹ jẹ́ bí Alhaji àti Alhaja Ọlábàmíjì Ọládòṣù tó bá wà ẹ jẹ́ kán dìde. Tàbá ní ká máa kí gbogbo èèyàn tó wà níbi a máa kí wọn dàárọ̀ lánìí. Event ni wọ́n pè ní event of movers and shakers in the country. Kò sí èèyàn tó wà níbi tó kéré ní ayé. Mo fi orúkọ Ọlọ́run mo fi kí gbogbo wa. Mo fi orúkọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo fi kí wa. Wọ́n pè màmá mi ìyá àdínní àti Alhaji Ọládòṣù níbi tó bá wà. Wọ́n wá jíjọ ọmọ wọlé nítorí ìjọba àsìkò. We don't want to take. Wale wale
ìfowópamọ́ ìfàlẹ́lẹ̀ náà. Àná wà fún wa lànà wà fún wa lànà o. Àná ọ̀pọ̀ ní ìfowópamọ́ mi o. Àná ọba tó bá ẹ ṣe àwẹ̀ ni. Ó ṣe tásà náà sùn náà o. Báyọ̀ wá jẹ́ àìlá iná ńlá o ọlọ́run má báyọ̀ wá jẹ́. Ọ̀rẹ́ nílò ìlà ọmọlọ́dé lọ́ìlà ìyá àdínní lọ́ìlà ìlà ńlá o ọlọ́run má báyọ̀ wá jẹ́. Àìlá iná ńlá o ọlọ́run má báyọ̀ wá jẹ́. Ọlọ́rin ìyọ́nà ọ̀dọ́
a ń fi àsìkò yìí pé àwọn ẹbí bàbá mi Alhaj Sheikh Zakaria Ahmad Azaru láti agboolé Oníkan nílùú Ìlọrin àti Alhaja Umu Zainabu Ahmad Azaru láti agboolé Oníkókóró ní ìlú Ìlọrin táwọn náà wá jíjọ ọmọ wọlé. Ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Ẹ gbọ́ lọ́n tóbi. Alágbèlè kọ́ wọ́n ṣàǹṣàǹ bẹ́ẹ̀bí kọ́dọ̀ sọ̀rí sí ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀rù ọba ní mo bà. Ọba tó tóbi àrò. Ọba tó ẹ̀rù ọba ní mo bà. Ọba tó bí àrò. Ọba tó ẹ̀rù ọba ní mo bà. Nítorí kábíyèsí, ẹ máa wí pé bíbí ire ẹ máa ṣe é kọ̀ọ̀rọ̀ ìyàwó ẹ̀kọ́ ọmọ kò dúró. Bíbí ire ẹ máa ṣe é kọ̀ọ̀rọ̀ ìyàwó ẹ̀kọ́ ọmọ kò dúró. Àbí yìí ní sẹ̀lẹ̀ o, àbí yìí ní sẹ̀lẹ̀ o, àbí yìí ní sẹ̀lẹ̀ o, ẹ̀kọ́ ọmọ kò dúró. Àbí yìí ní sẹ̀lẹ̀ o, orí adé, ọ̀nà yìí ní sẹ̀lẹ̀ o, àtọ́bí yìí ní o, ẹ̀kọ́ ọmọ kò dúró. Ìkòròdú ọ̀gá o, Ìkòròdú ọ̀gá. Màmá mi àlọ́jà ṣọ́gbẹ́yìn, ó ṣe kò rẹ̀ ká máa dẹ́kun. Ẹ jọ bàbá mi Alhaj Sẹ́nitọ̀ Abdulrasheed Ọládọjà. Ẹ jọ àwọn tí wọ́n represent bàbá pẹ̀lú ọ̀pá àṣẹ Olúbàdàn kí àwọn àyàn kan bá mi gbé wọn wọlé. Ẹ jọ. Ah!
màmá kó mọ̀ Zainab ṣé wọ́n ṣe jíṣẹ́ ẹ lórí tó bá rí bí oyè bá lọ́ọ̀ṣì wọnú lé pé ìyàwó ọjọ́ òní ìyàwó ọjọ́ òní. ẹ̀wọ̀n tíṣà ìṣe ìdùnmọ́ mi bàbá mi àti ilé ìyàwó àti ilé ọkọ àáfàá ni gbogbo wọn ẹ bá ń bọ́ lọ́n tóbi. ẹ̀yọ̀ pa láìlọ́rọ̀ ànábìlẹ̀ ẹ ti sálámọ̀ ìtọ́kù ní kẹ́ẹ̀kan lẹ̀kùn bá ṣe máa ń ṣe ilẹ̀ Yorùbá ni ẹ̀rọ ẹ̀kọ́ sáńṣẹ́ máa ní àdàkà wáyà wọ́n lọ́yẹ kí wọ́n kàn lẹ̀kùn àbí òye bẹ́ẹ̀ kí lẹ́yìn náà ẹ̀yin ò ní wọ́n mọ́ kalẹ̀ fún ebi lọ́rin bíi tiwọn ní ebi lọ́rin bíi tiwọn níyìn ẹ̀yin sẹ́kítì ẹ̀jẹ̀ kọ́kọ́lẹ̀ kó jáde ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínàfà ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídí dàgbà ìlú tó jìnnà sí náà tó súnmọ́ àlejò náà Ìlọrin. báyà Ìlọrin jẹ́nà ní ìtì àwọn bí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n káwọn àyà tí wọ́n ti wọ́n wọ́n ránṣẹ́. Ìlú bàbá wa Ṣéwù Kàmálì. Ìlú bàbá wa Ṣéwù Kàmálì. Ìlú bàbá wa Ṣéwù Ádámọ̀. Ìlú bàbá wa Amada Sàrókò. Ìlọrin jẹ́ láti kúrò ní o.
pàṣẹ ẹ̀kẹ́ máa lọ gbà ẹ bá kọ́ lọ tóbi. Bàbá mi, bàbá àdùnnú, tóbi mọ àdùnnú, tó láyà àdùnnú, bàbá tó ṣoríire, olówó tí ò pariwo, màámi Àlàbí, ọkọ̀ àwọn èyí olówó tí fowó ṣàánú, ṣé kí wọ́n wọlé? Ó yẹ ẹ̀dọ́ọ̀sì wọn kọ́ wọlé tà, ẹ̀dọ́ọ̀sì wọn kọ́ wọlé, ẹ ṣeun. Ẹjọ́ ọkọ̀ bínú gbogbo ẹjẹ́ bọ́ báyìí, àgbọ̀dọ̀ dúró níbi tí kábíyèsí wà, please, please, ẹjọ́. Bàbá mi ẹ̀rọ yẹn ẹ̀dọ́ọ̀sì wọn wọlé ẹ̀dọ́ọ̀sì. Bísúlì láì, àkíṣe, kò ṣeé ṣe wọn kà. Ìyá kìíní, ìyá kìíní, ẹ̀dọ́ọ̀sì wọn kan wọlé. Kí èdà tó gbé báàgì alájà kú omi, kí èdà kó bí e wà. Ayẹni náà. Ẹ ṣeun. Mo jẹ́rìí màmí ìyá àdínì. Mo jẹ́rìí pálípálí lọ́wọ́ mi tí mo bá ti ráwọ̀ ẹ̀mí. Mo ní pálípálí lọ́wọ́ mi lọ́wọ́ àgbọ̀nà àjọ aládọ́sù. Onírìíwú bẹ́ẹ̀ sọ ọ̀nà bí ó ṣe bí ọmọ. Àwọn ẹni àdéhùn wá dàgbà wá tẹ̀wọ̀n. Bàbá jí ẹ̀sùn wọn bí ẹ̀kọ́ mi wò. Ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá lọ sórí. Àwọn àlè fi gbòṣègbòlé ká máa fi bẹ́ẹ̀ jọ kọjá. Ẹ kí bàbá mi ànábòrè tìlú Ìkòròdú, bàbá mi ni ọba dọ́kítọ̀ ẹnjìníà Ṣótóbi. Tẹ́ ẹ bá kí wọn sáré lọ kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ṣótídé yín àwọn akẹ́kọ̀ọ́ kí wọn ẹ kí gbogbo lílẹ̀ kan níṣẹ́jú kan. Kábíyèsí sà ṣe ti gbà wọ́n. Olórí màámi ìdùnnú, alájà olórí Kúdírát Ṣótóbi, màámi ṣẹ́kọ̀ wọlé. Màámi wọn máa ṣe wọ́n ti gbé báàgì wọn síwájú. Máa ṣẹ̀ṣẹ̀ máa ṣàná ọmọ. Àárín yín pẹ́. Olórí aṣiṣẹ́ ẹ̀bí Àyìnkẹ́ kí ló wí? Kí ló wí? Kí ló wí oṣù ọkọ mi Àyìnkẹ́? Bàṣírí mi Àyìnkẹ́ tó ṣá búrábúrá. Ọmọ táwọn ẹ̀yà kan báyìí, màámi ti ń ṣe bàṣẹ. Ìní ẹkúnlẹ̀ wo ní ẹ̀dìdẹ kan wẹ́kọ̀mù yín ni. Àwa ò ní kábàámọ̀ bá a ṣe ń bára wa lò. A ò ní kábàámọ̀ bá a ṣe ń bára wa lò. Ìwòpè la fi ṣe é gbọ́dọ̀ dúró. Ìwòpè la fi ṣe. Ó fi lọ́kọ̀ wọ̀ṣọ́. Ẹni tí yóò lọ́wọ́ òkè yìí ṣèbàdàn. Ìbàdàn kan ṣe wá. Owó la fi yé oṣù. Ẹ bá bá wọ òkè. Olúbàdàn tuntun lẹ̀ Ìbàdàn. Àwọn ọlọ́wà ń bí o. Olúbàdàn tuntun lẹ̀ Ìbàdàn ṣe ti rí. Bàbá lẹ́rí yẹn. If not that, Olúbàdàn is out of the country. Orí ìjókòó lè máa bá wọn. Bàbá ti mú ààrẹ wọn wá. Ẹ bá ń gbọ́ náà tóbi. Kábíyèsí sà. Àwọn tí wọ́n fẹ́ fi ọmọ yín lè ṣé kí wọ́n wọlé sí? Ẹ yọ̀ǹda wọn kí wọ́n wọlé. Wọ́n ní Mariaba bíkùn, Mariaba bíkùn, Mariaba. Ẹ máa bẹ̀rẹ̀ yín lọ́mọ o, àtẹ̀yìn àtàrà rí kẹ̀kẹ́. Ẹ̀rọ wọlé ìrọ̀lẹ́ ṣoṣo, àtẹ̀yìn àtàrà rí kẹ̀kẹ́. Ẹ̀rọ wọlé.
farabalẹ̀ wọ́n nǹkan kó wá ṣe. A ṣe sà. Bàbá mi ṣe rí ibi kórìtà tá a dé sà. Àti Olúbàdàn náà wà. Àmọ́ a máa ṣe bọ́n ṣe ń ṣe. Bàbá wọ́n dọ̀bálẹ̀ fún wọn ní ẹbí wọn ṣe ń fọmọ ọba kọ́ nìyẹn sà. Bàbá mi bọ́n ṣe ń ṣe nìyẹn. Tí bá ti ń bọ́ ọ̀ṣun ẹ̀ láì nínú ṣèǹtà ìrọ̀jì. Bismillahirrahmanirrahim. Allahu Akbar. Gbogbo àwọn tá a ké àwọn young people nínú ilé lórí ìdọ̀bálẹ̀. Àwọn bàbá wọn làwọn yọ̀ǹda yín, àmọ́ wọn ọkùn yẹn orí ìdọ̀bálẹ̀ ni. Orí ìdọ̀bálẹ̀ ni. Bàbá mi ṣé wọ́n wọlé? Ẹ bá lọ tóbi. Bàbá wa bá bàbá Olúbàdàn ya fọ́tò. Màmá yẹn máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ bá wọn ya fọ́tò. Lórí ibi. Bàbá Amọ̀dà Sàrú fúnlẹ̀ wá jọ Olúbàdàn. Àbẹ́ ẹ̀rọ lọ́wọ́. Àbẹ́ ẹ̀rọ lọ́wọ́. Ìlọrin náà ní Ìbàdàn. Lùsọ́jì náà sí náà tó súnmọ́ àwọn ọmọ akáwùú sẹ́gbẹ́ ọmọ àṣàdúrà ìgbésẹ̀ tó ṣe ìṣòro ìmọ̀. Bẹ́ẹ̀ni ọkọ máa ṣe kọ́ dúpọ̀ ní wọ́n dúpọ̀ wáyé ní ìfìyà sí pé. Ìbẹ̀lẹ̀. Ìlú kàdé lọ́ba.